Dèdè ọmọdé wọ̀nyí ẹ wá gbóhùn lẹ́nu mi. Mo wí kó máa pò wíwí tó bá kànràn kí n mọ̀ wí máa fi sorin kọ lójú àgbo. Ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìsòkà lọ sẹ́gẹ̀rẹ̀. Ẹgẹrẹ ẹjọ́ ẹ̀ ti bẹ̀ sáláyé wà o. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. Ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni kò sá lọ sẹ́gẹ̀rẹ̀. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ó wà ká lọ gbé lura. Ọ̀pá ẹ̀yìn bẹ̀ níbẹ̀ ká lọ gbé lura. Ayé alábátá ń bẹ̀ lẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ó ń wí pé gírògírò wọ̀ wá wá. Gírògírò wọ̀ wá wá. Ọkọ wa àparò kan kò ga jù kan lọ o àfi tó bá gorí ebè ṣe rí gbogbo àwa ìyàwó oúnjẹ la ṣe kalẹ̀ gbogbo oúnjẹ tá a jẹ ṣe kalẹ̀ yìí ẹ máa jẹ tán lẹ́ẹ̀kan náà ni. ara fún mi ngbẹ tilẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ǹtì ilẹ̀kùn lẹ́yìn kí lẹ́sẹ̀ mi ẹ̀ náà hàn mí tó fi jẹ́ pé gbogbo wa lọ gbóúnjẹ wá báyìí tẹ́ ẹ ní gbogbo ẹ̀ mọ gbọ́dọ̀ jẹ tẹ́ ẹ fẹ́ hàn mí léèmọ̀ ni. ọ̀tẹ̀ bàtà lórí ìṣílẹ̀ ọkọ gbogbo obìnrin ìtò oúnjẹ ń ta ó jẹ léyìí lọ. ẹyọ kọ̀ọ̀kan là ń jẹ níta. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà ló jẹ wo ọ̀dọ̀ tèmi ni ó ti kọ́kọ́. irọ́ o ọ̀dọ̀ mi èmi nìyálé ọ̀dọ̀ mi ló jẹ́ ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹ wo ẹ farabalẹ̀. ṣé rí oúnjẹ yìí ò gbọ́dọ̀ tutù o ẹ jẹ́ ká ṣe pápápá kó lè tètè yá. My name is John Adipegba Ajanlekoko. That's right. My name is Agbako. Agbako. Okay. He who Tamilaya is Takulaya. He who Takulaya will die instantaneously. Walai, alone. Okay. Because you see the eyes of the heaven, it's enough for bird to fly. Warole, instantaneously without papa. Right, okay. Are you okay? Now, I was okay with it up until the last bit, and I didn't quite get that last bit. Papa. kí ló ṣẹlẹ̀ tó ń rojú ọmọ kiri kí ló dé gangan àtúnwá wí tán ó tún wá mẹ́jọ mi lọ́dọ̀ àgbákò èmi ò ní kó o ìní kó rárá ni ẹni tó ṣe pé kò kọ̀ láti rìn yẹn mọ́lẹ̀ láàyè ó dáa kò burú o. ìfìkan náà lájọ já sí nígbà tó ń rẹ́ mi jẹ tèmi ò bínú tó ń rẹ́ mi tà tí ń sọ̀rọ̀ ọwọ́ abẹ́ sí rẹ́ mi dànù nísìn oṣù fẹ́ kí n dákẹ́ ó rí nǹkan kan ọmọ kí wàá bá léwúrẹ́ títí tó bá sún kàn gírí yóò pa Júdà sẹ́ni tí ń lé. Ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Gírògírò wọ̀ wá wá. Gírò wọ̀ wá wá. Àbá ilẹ̀ yẹ kan ké lóko wá. Gírò wọ̀ wá wá. Èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi. torí Ọlọ́run Egere mi ti. Thompson. ibi ni mò ń wò mí mo bẹ̀ yẹn. Ẹ kú jọ́ mẹ́ta. jọ́kọ̀ pẹ̀lú. Àwọn tó jọ́ mẹ́ta. ọ̀gá. Ṣé kò sí o? kó má bàa lé ní wòlíì tí mo pàdé àwọn ni mo ní kájọ dé ibi báyìí orúkọ tí wọ́n ní májà. Ẹ kú iṣẹ́ Olúwa o. Olúwa ṣagbára dọ̀tun. Kí ni mo wá lè ṣe fún yín o? a máa ń wá láti jèrè ọkàn láti ibìkan sí ibìkan ni àwọn àgùntàn tó ti sọnù a fẹ́ pè wọ́n wọlé láti jèrè ọkàn wọn láti mọ̀ pé Ọlọ́run nìkan ẹni kò sí ẹlòmíì lẹ́yìn Ọlọ́run náà ni ìdí rèé tá a fi wá bí
láti wá jèrè ọkàn àwọn ènìyàn tí wọ́n wà ń bí. bẹ́ẹ̀ ni láti ìletò kan sí ìletò kan bá a ṣe ń jèrè ọkàn kiri nìyẹn ní gbogbo ìlú tí wọn ò ti gbọ́ èdè wa láti dé àdèjèrè ọkàn níbẹ̀. ṣé ẹ wá níwò pé ibi ilé alágbo ilé ọlọ́tì ni. ẹ̀yin lẹ ń wí báyìí ilé ọlọ́tí àti ilé alágbo ní wèrè pọ̀ sí i a gbọ́dọ̀ jèrè ọkàn wọn wálé nítorí ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà ẹ jẹ́ ká gbàdúrà. àwòkọ́ṣe ní orúkọ Jésù ní orúkọ Jésù Jehovah. a fi yẹn fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam aṣáájú ẹ̀dá tó tí ò jẹ́ kí ogun èṣù kó borí wa àtó kó lè mọ̀ pé ọ̀rọ̀ ti tánù mi pátápátá ká tó ṣe nǹkan kankan ìyẹn ni mo fẹ́ jẹ àti ọbẹ̀ ẹ̀fọ́ tó dáa ìta díẹ̀ wà ná ẹsẹ̀ sí mi báyìí fún ẹran ìtúnú ẹran yóò wà mẹ́ wọ́n wà jẹ́ nígbà jẹ́ ẹni kú mi lónìí ó bọ́ wá dáṣẹ́ ló tó parí ẹ̀ ó ti tẹ́ mi lọ́rùn ìbílẹ̀ mi mo wà. Bàbá Fọ́kùkù ẹ wò ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ gan-an lọ́wọ́ yín ẹ ṣeun tẹ́ ẹ rí gbogbo ohun tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ bá béèrè nínú ilé yìí máa ṣe fún yín inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ní o fún gbogbo ohun tí mo ṣe fún yín ẹ sì ló tán nú yín ẹ ṣe inú mi dùn o inú mi dùn gan-an. wọ́n ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ nìkan bá ti rí ṣé wọ́n ní màá bínú sí n gbọ́dọ̀ bínú sí ọ. Aláàjì pẹ̀lú gbogbo ndóbìnrin ìdánwò sí ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà pé èèyàn ni ọ́ èèyàn Ọlọ́run ni ọ́ Aláàjì ò ṣeun mi mo dúpẹ́. a máa ṣẹ́ra wa a máa parí ẹ̀ náà ni. ilé rẹ ò ní dàrú láyé àmín àmín ọ̀nà rẹ ó dáa. ẹ wá mi tó kù ẹ dákun bíyàwó mi ó ṣe padà bàbá ìyá àṣùkù. ṣé ìyá àṣùkù ló kéré jù Ọlọ́run tó yẹn gbé tó wà lẹ yóò yẹn gbé eléyìí náà ẹ jẹ́ àfọkànsí pé ó ti parí ẹ fi yẹn orí mi lọ́wọ́ ẹ ó parí ẹ. ẹ̀yin ará mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. Ẹgẹrẹ máa bẹ́ẹ̀ jà wọ́n bọ ọjà tí lálà òlù tí kutuwó sì hu wọ́n ní àwọn ìyàwó mi wọ́n ní fẹ́ ṣe bẹ́ẹ̀ dé fọkọ mi níbí báyìí kò sì síbi tí wọ́n ti léwu lẹ̀ fún ó ṣe bẹ́ẹ̀ dé ọ̀nà ni ibẹ̀ ó tún ká gbùrùgbùrù ni tọ́jẹ́ pé bí ọba gbọ́ pa nípa tọjà òjò lọ́kàn níbo ń tó ń pọ̀ débi pé wọ́n gbọ́ láì wọ́n gbọ́ lọ èmi ò kò lè ṣe. ẹ ǹlẹ́ ò ya wa sọ̀rọ̀ adé. bẹ́kẹ́ ní mi mo bọ́ parí ẹ̀. yìí lẹ́ wá ń fún sóró sólẹ̀ ń gbọ́n wèrèwè tá a bá tiẹ̀ wá láyé ní òsè nípa ṣé bí tọlọ́ọ̀nì nìkan ni mo béèrè ní ẹ wá ní kémi mọ̀ ṣe kí ni kí n mọ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bí yóò ṣe é kò sì sí tí ó ṣẹlẹ̀ ẹni tó bá wù ló lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bí ajá lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bí ẹran lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bí ìwọ olójú bí kọ̀ọ̀kan ẹ̀tẹ̀mẹ́rẹ̀ náà lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bí o jẹ́ sọ fún ọ kí wàá ní wàhálà tó bá ọ̀gẹ̀rẹ̀ sọ fún mi. ọ̀wà tètè wò mí dáadáa kó tó bu mi ni ògùlù tu àbálù tu òwò ojú mi dáadáa ni ojú tèmi ọba fẹ́ mọ̀ ọ́ sọ pé ojú mi fọ́ntán lọ́ọ́ bu mi kì í ṣe pé wọ́n rí lásìkò nǹkan rogodo fọ̀m lọ́ọ́ bu mi tẹ́yìn bá fojú àgbàrá wo kúdẹ tì ó lọ́ọ́ kàn gbé lọ lásán ni. bẹ́ẹ̀ yẹn bá sọ pé gigi gbẹ ni ó wò tútù á sì wò. èmi wà ní gigi gbẹ. ẹni ó kú lẹ́la ní òkú ẹnìkan bínú ó lè kú oko ẹni tí irú bọ̀ ń lé ó sì fẹsẹ̀ kan ó jòkú kànga kí ló tún kù ojú ó tì ọ́ sọ ọ̀rí mi bí mo ṣe rí ni ọ̀rí mi bí mo ṣe rí ni gèlè tèmi yóò tiẹ̀ bọ́ lẹ́rù ọ̀rí di ọ̀rẹ́ yẹn ọ̀rí gan ọmọ ọ̀rí gan jẹ́lẹ́sì mi ló máa pa yín. òkú gbọ́dù lọkọ tèmi o olóko ò ní gbà kí n wo fi gọ̀gọ̀ wọkọ̀ òun jáde bẹ́ẹ̀ sì ni ọ̀gbẹ́ni kò lè wọ gbọ́dù. níbo nìyẹn. gbàgbé wọ́dọ̀ wò try and see. torí pé ọba ńláfààní tó bá yẹ pé ọba ńlọmọ kéwù ni tí mo ń wọ tí mo kàn sí méjì báyìí ọba gbọ́ lọ́nà lọ́gà ìwọ wọn. wàá ríran wò. ní ìmájà ẹ kú iṣẹ́ olúwa. olúwa kú iṣẹ́ o. ọlọ́run ó ṣagbára dọ̀tun. àmín. mo rí gbogbo àwọn tẹ́ ń gbàdúrà fún níbí báyìí gbàdúrà wọn gbà àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nǹkan kan ọkùnrin kọkùnrin tó bá ti yá mi lówó àbó fún mi lówó kó mọ̀ lè béèrè padà. kò sí tó ṣòro ó ṣe ń wájú ọlọ́run
ntọ́lọ́ ń fi hàn mí ni pé ẹ pe àwọn kọ́sítọ́mà tí ń bá báyìí rajà á gba àwẹ̀ bíríbírí 21 days tá a bá ti lè gbà á gbogbo òjò òbùkún yẹn yóò rọ̀ sórí rẹ̀. bẹ́ẹ̀ ni nítorí pé ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo ó fi fún ni. fún ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè ìnípẹ̀kun. ẹ jẹ́ àdìjú ká gbàdúrà ní orúkọ Jésù. Jèhófà bàjánukárá àkìrà jìbùrátà liho ìwò rẹ̀gẹ̀rẹ̀. ẹ̀yin ará mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. Lógùdù jókòó. mi jókòó mi ò jókòó rárá àwọn eléyìí máa bójú mi jẹ́ lórí àbúrò mi ẹ tú lásán níta gbangba ẹ wá dé kọ̀rọ̀ ẹ ń da sọ́bù kò sáyé ẹ kò fẹ́ gbà níjọ́ yẹn èmi ni mo bá sọ̀rọ̀ èmi ni mo mú un lẹ̀ fún yàjẹ́ ó wá dọ́dọ̀ yín tán ẹ wá ń bá a jà ẹ sọ́dẹ ní yẹ̀yẹ́ lórí páńlọ́kọ irú ìwà wo nìyẹn bó ṣe wà yìí mo lè pa ní àṣẹ wọn bí ẹ̀dá kò ní lọ́kọ mọ́ o yes ọ̀gbẹ́ni o sílẹ̀ gẹ̀rẹ́ ní ìmọ̀ ilé ọ̀dọ̀ mi ya ṣé kò fáyín ni ọmọ báàdì bẹ́ẹ̀ ṣe ń wò bàbá mi ọgọ o èmi náà ò lè gọ o kò sí àkàn tó lè jẹ. ẹ wo èmi náà èsè èèyàn bẹ́ẹ̀ èṣù ni. Lógùdù èṣù ni èṣù ni. Lógùdù okun òní ó ruru káwa ruru ó rẹ̀jà ni bí ò bá rẹ̀jà nìkan yìí là á. yàtọ̀ fún yẹn èmi ti fẹ́ sẹ́tú ọ̀rọ̀ yìí mọ́ lọ lé wọn ó ní òun ó di ẹrù olè lé mi lórí ó lè jáde ń bí o ẹni tó ń ta gbó fún mi ni ọlọ́pàá máa wá kó gbogbo wá ń bí ìwọ lọ supply mi. ọ̀dà Lógùdù olóko ẹ̀ Lógùdù. mọ̀ ń jẹ́. èèyàn pupa nìkan kọ́ ni jà tó béèyàn dúdú náà bá jà yìí mọ́ tó ni. bí wọ́n bá domi gbóná lé lórí yóò pupa yóò funfun tábàjọ kò sí sìn ẹ máa wòran ẹ má jà bínú ẹ̀yin gan ẹbùn kan jan ẹsẹ nìrì arọ ọmọ làásà náà kò yẹ kó rí bẹ́ẹ̀ o bẹ́nìkan ò bá sì jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jagun tán ilé ayé yìí ò lè rọgbọ̀ kò lè rọ ìmẹ́kọ́ mọ̀ bẹ́ẹ̀. gbogbo yìí tá à ń sọ dùn tó dùn náà là á mọ̀ sọ ní gbogbo ohun tí bọ̀dá rẹ̀ wí kí n lọ rí sí o. kò sí nǹkan tẹ́mi fẹ́ sọ o wọ́n ń sọ pé èṣù ni nǹkan tí bírọ́dà mi bá ti sọ náà ni máa tẹ̀lé. ó ń bẹ gbaná kú ẹ inú mi ti wá yọ báyìí inú mi ti yọ yes ọmọ aláṣẹ ló ń sọ̀rọ̀ lórí àbúrò mi ò lè sọ̀rọ̀ mọ yọ̀ǹdẹ ìyàwó èèwọ̀ mi ò tó bẹ́ẹ̀ mi ò tó yín gbé ẹ máa kúnlẹ̀ fún mi láyé ẹ ṣe ìyá mi ẹ máa ta ẹni pawó ẹjọ́ ẹ ṣe o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yìí o. ẹ ṣàyèrè torí bọ́jọ́ alẹ́ ṣe kókó. ẹ fẹ́ jáde lọ. bẹ́ẹ̀ni. ẹ bójú rí Ọlọ́run pàdé. àmín. àmọ́ kinní kan ní dùn mí lọ́rọ̀ yìí níjọ́ tẹ́ ẹ ti ń lọ kó má tiẹ̀ sí rìtọ́ọ̀nù pé màmá ẹ gbà ó kẹsànwọ́ kú dúró fún mi àkínlódé kò sọ́ọ̀bù kankan dèrè o ibi tá a wà orí ibi tá a wà ẹran ti kún wílì mi náà sàn. ẹ wò ó tí ọdẹ bá ro ìṣẹ́ròyà tó bá pa ẹran lóko kò ní fẹ́ẹ̀nì kankan jẹ iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ rò pé iṣẹ́ tó rọrùn ni kò rọrùn. ẹ wò ń tèmi tí ẹ fẹ́ sọ ni pé ẹ ṣe má joyè ajá tí ajá bá ṣoore tán ó máa ń jókòó tì í ẹ má jókòó torí ohun tójú wa ń wí gẹ́gẹ́ bí ntorogún mi sọ kò ṣe é máa sọ mo pàdé ọkùnrin kan in fact bí ìṣerúṣẹ́ mo wà nílé ọkọ mi gan bí ìṣerúṣẹ́ yẹn rí ó ṣiṣẹ́ owó ẹ̀tàn pátápátá tó hangi ẹsẹ̀ mi báyìí mo ń gbin ni ẹ̀mí mi fẹ́ bọ́ kò easy o. ẹ wò ẹ̀gbin iṣẹ́ yìí ó pọ̀ ọjọ́ kan tó kù lọ gbé mi lọ Ọlọ́run àló yọ mí jọ náà tó mi wọlé báyìí ó rọ mí lọ sí yóò ní ẹlẹ́dàá ìyá mi ló yọ mí ìgbà tí ni ò bá fi nù. ìyá wa aláìmoore ni ṣé ẹ ti ríṣẹ́ tí ò lẹ́gbìn ẹ sọ fún mi kò síṣẹ́ tí ò lẹ́gbìn kódà kéèyàn mọ́ ọpọ́n mi tà yóò rẹ́gbìn
ká tó wá sọ pé sẹ́tàn wí ẹ sọ fún mi nítorí bá jẹ́ tọ́ tèmi ó di dandan kẹ́ ẹ fún mi o torí owó mo fi gbé bí ìkàlẹ̀ mo mọ ohun tó ń ṣe yìí mo mọ ohun tó ń ṣe torí pé mi ò máa jáwèé fún yín àwọn káńsù ń gbowó ni gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ tán ń tajà tán kiri káàkiri yẹn káńsù ń gbowó lọ́wọ́ wọn torí pé mi ò wá gbowó lọ́wọ́ yẹn wá ń yọ àyọ̀kùnrà ẹ̀ ń ṣàyọ̀yọ̀ wọ́n sì ojúró ń rojú ṣàánú lábẹ́ amọ́ ṣe ń ṣàánú ọkọ ẹ̀ lẹ́ẹ̀kan kí ló ń ṣe yín ẹ̀ mórí. ẹ̀yin ara mi ẹ̀ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò kò sọ́kùnrin tí ò burú ọmọ mi ṣòro obìnrin tó bá dẹ̀ fẹ́ gbélé ọkọ á ní sùúrù á ní tẹríba. kọ́kọ́rọ́ ayé ojú tí mo fi ń wò ẹ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni o mi ì mọ̀ pé ó pọ̀ sísàlẹ̀ ló sì ń kodò ló ń tẹ́dò ló ń fà á fìn kí ló dé. nígbà tó ń sọ̀rọ̀ ọmọ ẹrú wa tó o ti ra ilé fún mi ni àbò ra mọ́tò fún mi sọ̀rọ̀. alàgbàmọ́jà ṣé kò sí tí mo rí yín. kó mọ̀ bá a sí ni ẹ̀mí ọlọ́run ló rán mi sí arákùnrin ó ní kó ṣọ́ra dáadáa nítorí àgbèrè kí ẹ̀mí rẹ̀ kó má bàa kúrú wọ́n ní kó ṣọ́ra dáadáa àti ìwọ náà arábìnrin amúmi rí àwọn ọmọ bíi 12 lẹ́yìn rẹ̀ tọrọ gbà yí ọká ìkìlọ̀ ńlá lélẹ́yìí kó má bàa lóyún o tó o bá sì lóyún òjijì ó burú o gbọ́dọ̀ ṣẹ́. èmi oyún mo ti bímọ tí mo fẹ́ bí bóyún kan bá sì rìn dọ́dọ̀ mi ní ìsìn ògógóró ní èyí ọ̀dànù. mọ́mì ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ ègbé sì ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ́ ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ bẹ́ẹ̀ sì ni ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgò lọ ẹ tẹ́tí kẹ́ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. ọmọ alàgbàmọ́jà kí ló dé tó já bàbá rẹ jùlẹ̀ lójú títì tó sì mọ̀ bí kò sẹ́ni tí ó tì wọ́n wálé. mọ́mí ẹ má dá dádì mi lóhùn dádì mi tí wọ́n bá ti ń jẹ nǹkan báyìí wọ́n máa ń dá jẹ ni wọn ò ní fún yàn jẹ wọ́n ti láhùn jù. gbọ́ o búrẹ́dì lọ́ǹgì kan ni mo jẹ o tí ń pariwo yìí o. ẹ jẹ búrẹ́dì lọ́ǹgì kan ẹ̀yin nìkan lẹ dá jẹ tán ẹ bẹ́ẹ̀ni tún rẹ egro ẹ tún dá jẹ. nítorí kọ́ mọ̀ bá a mọ̀ sopa mi ni sọ ọmọ pé yín wà ń bẹ́ẹ̀. ọlọ́run ò dá tán so ẹ tún ra mínírà ẹ tún dá mú. ẹ gbọ́rọ̀ mi mineral ó ní ṣúgà nù ó dáa ó lè fa hypertension èyí tí ò jẹun fún jẹun. alàgbàmọ́jà. ẹ wò ó mọ́mì èmi máa lọ o tí ó bá kí n ṣe pẹ́yìn tẹ́ dá mi dúró mo máa lọ o. ó dáa mọ́ bínú. bá ń bẹ́ẹ̀. ẹ bá ní kó mọ lọ. ìpè ọ lọ. alàgbàmọ́jà mọ̀mọ́ mi ní mo kòwé kan. bó o ní ṣe ń pa ó. ó ní ẹrọ́jú boni lẹ́ran jẹ ká lè mú ogun ẹni tí ebi bá ń pa tẹ̀ ń wo ogun létí rẹ̀ yóò mọ̀ gbé iṣẹ́ pè ní. wà ní sùúrù kì í ṣe àmìyìn fún ọ lóúnjẹ ni. ẹ fún mi ní nǹkan kan. ọ̀dà alátòní lọ màá yíwà padà. ṣé ọ náà ti bọ́ ó dà mọ́ bí. jókòó. ọláyin ni ọmọ mi ọláyin ni o. wọn náà rọmọ tí ó sì kẹ́ ẹ. ẹ̀yin ọ̀rọ̀ ìyáálé yín nínú ilé yìí bẹ́ẹ̀ ṣe ń bá a gbé. ìyáálé tiwa kọ́ o ìyàwó ló jẹ́ fáwa ìyáálé tiyín ni. ìyẹn ìyá ológi. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ rí nǹkan báwọn. ṣé bẹ́ẹ̀ ṣe ń bá a gbé náà nu tẹ̀sí ń fara mọ́ tí ń sọ̀rọ̀ jàùjàùjà bíi kò nìkan la dáyé fún. bó ṣe máa ń ṣe nìyẹn ẹbí ẹ̀ sì kọ́ ọlọ́run ló gbélé ayé léwu lọ. kò tiẹ̀ mọ̀ pé èèyàn kan ló wà kó o mọ sọ̀rọ̀ sí. ẹ má má dá lóhùn ẹ jẹ́ fílẹ̀ sáyé ẹ̀ torí ìpẹ́sẹ̀dé ni o ṣe rí ìyáálé wa yìí ọwọ́ ìyáálé wa ló wà. torí pé kò pẹ́ tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ dín ni bó ṣe máa ń hùwà rẹ̀ nù àwa ti dá sí lára. ọlọ́run ló ní kí àyìnkankan rẹ̀ kọ́ mọ́ tèrin tó bá jẹ́ pé tó irin ni àtàpàdébà mọ́ ta yàn. pé a gbọ́dọ̀ ní àwẹ̀ bíríbírí 21 days. ṣátàwa náà. bẹ́ẹ̀ ni. gbẹ́ndú sóhun jáde ṣé wọ́n nìkan lọ wá. ẹ jọ wòlíì máa jà.
èmi ṣé mo lè gba 14? ẹ lè gbà ṣùgbọ́n ẹ máa san 3,000 naira everyday. ẹ jọ èmi náà ní ẹ má bínú sá Jésù jọ̀ọ́ má bínú ẹ jọ sá bí èmi náà ṣe wà yìí usher patient ni mí mo gbọ́dọ̀ máa jẹun lóòrèkóòrè bẹ́ẹ̀ mo lè manage kí n gba bíi 6 or 7 ṣé ó dáa bẹ́ẹ̀. ó dáa ṣùgbọ́n o gbọ́dọ̀ dá 4,000 everyday. kí ló dé ṣáṣe ọ ni. Yeah, well, you see, what you can't understand. See, I haven't always got the time to come here. You see, I wake up in the morning, I've got to go work, I've got to take care of business. You understand? You know, I'm always in and out of the place. You understand? I've got to go places and I've got lots to do. You know, so it's not always possible for me to come out here and chill with all you people. You understand? See, this is the problem. Abájọ, o ti ń bínú ni. O ti ń bínú. Kí ló dé? Ta ló ṣe ọ́? Jẹ́ mọ̀. I don't understand a word you're saying. Mo wí kó máa kò wíwí tó bá kànrán kí mọ̀ wí máa fi sorin kan lójú àgbo. Ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹ̀ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìsòkà lọ sẹ́gẹ̀rẹ̀. Ẹgẹrẹ joint ibẹ̀ ṣàlàyé wà o. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. Ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni kò sá lọ sẹ́gẹ̀rẹ̀. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Wà ká lọ gbé lura. Ọ̀pá ẹ̀yìn ń bẹ̀ níbẹ̀ ká lọ gbé lura. Ayé alábàtà ń bẹ̀ lẹ́kẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ó ń wí pé gírògírò wọ̀ wá wá. Gírògírò wọ̀ wá wá. Báyìí báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. Lẹ́yẹ kan ké lóko wa. Gírò gírò ọ̀wá wa. Gírò gírò ọ̀wá wa. Gírò gírò ọ̀wá wa. Àbá lẹ́yẹ kan ké lóko wa. Èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni sọ̀kalọ̀ lẹ́kẹ̀rẹ̀. Lọ lẹ́gẹ̀rẹ̀. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ọ̀pá ẹ̀yìn wà ká lọ gbé lura. Àmúṣókùn sí wà ká lọ gbé wura. Èrò yẹ́yẹ́yẹ́. Ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ o, àwa wà ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ. Ayé wà nílé, ayé wà níbẹ̀ gbádùn. Ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ. Ẹ̀gẹ̀rẹ̀. Láyé wà ká lọ, àwa wà ẹ̀gẹ̀rẹ̀. Láyé wà ká lọ. Ayé wà nílé, ayé wà níbẹ̀ gbádùn. Ẹ̀gẹ̀rẹ̀ láyé wà. Gírògírò ọ̀wá wa. Ẹni ìṣólọ́gẹ̀rẹ̀ ọ̀wá wa.